kódà ẹni tó pè lọ́rẹ́ ẹ lè fàmì burúkú sí ẹ la bí wọ́n ṣe máa ń fàmì burúkú sí yẹn la ó pọ̀ o ẹlòmíín sì máa ń ṣe tiẹ̀ sí ara ẹyọ atare tó bá ti lè támọ̀yàn ó tán ẹlòmíín ṣe tiẹ̀ sára òkúta tó bá ti támọ̀yàn ó tán ẹlòmíín ṣe ara ẹ sí ara. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. oríwo ya ogun wa tán. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lèmi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìgbọ́. ewé ń jẹ́. ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dé. Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí Wẹ́ńjẹ́ ní òní ohun tí a bá mú wá fún wa ní òní òun náà ni bí a ṣe ń fi omi àgbọn àti iyọ̀ tá a máa fi mú àmì burúkú kúrò lára wa. Ṣé ẹ rí àmì burúkú? Kò sẹ́ni tí ò lè fi síyàn la o. Kì í ṣàwọn àjẹ́ nìkan ló ń fàmì síyàn la o. Kódà ẹni tó pè lọ́rẹ́ ẹ lè fàmì burúkú sí ẹ la bí wọ́n ṣe máa ń fàmì burúkú síyàn la ó pọ̀ o ẹlòmíín sì máa ń ṣe tiẹ̀ sí ara ẹyọ atare tó bá ti lè támọ̀yàn ó tán ẹlòmíín ṣe tiẹ̀ sára òkúta tó bá ti támọ̀yàn ó tán ẹlòmíín ṣe ara ẹ sí ara irú tẹrí yẹn locust beans àbí kí náà ń pè tẹrí yẹn tán bá támọ̀yàn la ayé yóò máa rùn kiri ẹlòmíín ìgbẹ́ ẹ̀ díẹ̀ ló ṣe tiẹ̀ sí gbogbo ojú tó ní àǹfààní tó ń wò mí ní òní ayé òní ta lọ́fà burúkú tọmọtọmọ tayataya tẹbitẹbi taratara gbogbo ẹ̀ tẹ̀ wá ń ta ọfà burúkú náà ẹ̀yin náà wá gbọ́ o ẹ bímọ o ẹ lè bá yí ọmọ ẹnìkan jẹ́ kẹ́ ẹ sọ pé yín ó jèrè ọmọ yín ẹ lè bá jẹ́ o kẹ́ ẹ sọ pé yín ó jèrè ọmọ yín àbí ìgbà míì wọ́n máa ń sọ pé ẹja ni ẹja ń jẹ sanra àwọn ṣe léyìí láti lè fi gòkè tẹ́ ẹ bá fìyàn tẹ́ tẹ̀yàn mọ́lẹ̀ tẹ́yìn fi gòkè ọmọ yín bóyá ètò ẹ bá fẹ́ràn ọmọ yín náà wọ́n tẹ̀ mọ́lẹ̀ ọlọ́run wá fi ìkorò ẹ̀sìn lára tẹ́yìn náà fi wọ́n pé àmọ́ ẹ̀yìn lè sọ síta ẹja mọ nǹkan tá a mọ̀ sí ẹni tó ta lọ́fà tí gbèsè ayé ẹ̀ ń dàrú ṣé a sọ pé out of jealousy ni o no matter nǹkan tẹ́ni yẹn bá tiẹ̀ ṣe fún ẹ ìwọ tiẹ̀ ṣe wá fà á fọlọ́run lọ́wọ́ àní dààmú lágbára ọlọ́run ṣé rí omi àgbọn ni ẹ jẹ́ ká wá ẹ jẹ́ ká bú iyọ̀ a lè wá bí 35 cl a lè wá bí 75 cl kódà tó bá jẹ́ pé 2.5 litre la rí or 5 litre iyọ̀ síbí kan ti tó ní kẹ́ẹ̀dá sí ẹ wá jẹ́ ká gbé sí gùn yàrá fún ọjọ́ méje ó gbọ́dọ̀ ju ọjọ́ méje lọ àmín ẹ má bínú ó lè ju ọjọ́ méje lọ àmọ́ tí ò bá tó ọjọ́ méje a gbọ́dọ̀ lò tá a bá lò ó kò dáa ẹ dẹ̀ lè dán mi wò ẹ jẹ́ ká lò ó ẹ lè máa sọ pé omi àgbọn àti iyọ̀ nìkan ó tán ẹ lò ó jẹ́ ká sá bólógùn sí ni ká sá kó lè bá a rí bó ṣe yẹ kó rí ṣé wá rí tí a bá ti wá bu iyọ̀ sí a bá ti gbé sí ara ògiri tó bá yẹ pé ọjọ́ Monday la ṣe ọjọ́ Monday yẹn tó bá yẹ pé aago 12 ni ó di ọjọ́ Tuesday aago 12 kó tó pé ọjọ́ kan tó fi ń jẹ́ pé ọjọ́ Monday tó tẹ̀lé ní déédéé ọjọ́ tá a ṣe ní ó pé ọjọ́ méje omi yìí alalẹ́ tá a bá ti fẹ́ sùn ẹ jẹ́ ká gbé wọnú bedroom igun yàrá ni ẹ jẹ́ ká gbé sí o ẹ jẹ́ ká tọ̀ sínú omi tó bá tó wá wẹ̀ ọjọ́ méjì la fẹ́ fi lo gbómi yẹn tá a bá ti tọ̀ síbẹ̀ tá a ti wẹ̀ tán tá a fi sanra a lè lo chemical soap a lè lo spiritual soap a lè lo natural soap ká fi wẹ̀ tá a bá ti wá fi wẹ̀ tán ẹ jẹ́ ká gbé sígun yàrá yẹn padà igun yàrá yẹn ni wọ́n gbé àmì burúkú tán fi kàn ẹ́ la tó yẹ pé gbogbo ibi tó bá ti dé ni wọ́n kí láìkí ẹ gbìyànjú láti lò ó lágbára ọlọ́run mú àmì burúkú náà kúrò lára ẹ̀ ẹ̀rí èmi náà lọ́wọ́ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí Wẹ́ńjẹ́ ètò bá dìgbà míì ọjọ́ rẹ̀ á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílẹ̀ yìí wá ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mí ìtaṣà àti èyí tí a ti ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. ọ̀la kó bá yà kó ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajé.
bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ́ La ilaha illallah, alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde.